Aláròyé máa wí o. Ìbò ọdún 2027 kò sí gómìnà tó máa wọlé lókè ọ̀yà ìyàtọ̀ sí ADC Babachir Lawal. Akọ̀wé àgbà fúnjọba àpapọ̀ orílẹ̀-èdè yìí lásìkò ìjọba olóògbé Muhammadu Buhari ìyẹn Babachir Lawal ti ní kò sí olóṣèlú kan lókè ọ̀yà tó máa wọlé ìbò àfi tí wọ́n bá darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú alásopọ̀ ADC. Kódà ó ní àwọn tí wọ́n jẹ́ gómìnà ìpínlẹ̀ òkè ọ̀yà kò ní wọlé àfi táwọn náà bá lọ darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú alásopọ̀ yìí nìkan ló kù. Ọjọ́ àìkú Sunday ọjọ́ 27 oṣù keje ọdún yìí ni Babachir sọ̀rọ̀ ọ̀hún di mímọ̀ lórí ètò tẹlifíṣàn kan. Ó ní kò sóhun méjì tó fà á ju wípé ẹgbẹ́ APC kò ṣe dáadáa rárá lókè ọ̀yà. Ó ti fi ìyà gidi jẹ àwọn èèyàn ibẹ̀. Ó sì máa ṣòro fún olóṣèlú yòówù tó bá fẹ́ jáde lábẹ́ àsíá ẹgbẹ́ náà láti wọlé sípò pàtàkì tó bá ń dù lásìkò ìbò gbogbogbò tọdún 2027. Ó ní kò ní sí àní-àní kankan níbẹ̀ wípé ẹgbẹ́ òṣèlú ADC nìkan lẹgbẹ́ táwọn ará ìlú fẹ́ lókè ọ̀yà, òun náà ni wọ́n sì máa tẹ̀lé láti wọlé sípò pàtàkì gbogbo tí wọ́n bá ń dù. Ó ní mi ò rí olóṣèlú náà lókè ọ̀yà tó máa fẹ́ jáde láti ṣe ìpolongo ìbò rẹ̀ tó máa lóun jẹ́ ọmọ ẹgbẹ́ òṣèlú APC lásìkò yìí. Bàbá rẹ̀ nìkan tó sọ bẹ́ẹ̀ á jẹ́ wípé tòun kò fẹ́ wọlé nìyẹn. Kò sẹ́ni tí kò mọ̀ wípé ẹgbẹ́ òṣèlú APC kò dáa. Wọn kò ṣe àwa tá a wà lápá òkè ọ̀yà láǹfààní kankan. Ìyà náà pọ̀ jù fún wa. Ní ìdáhùn rẹ̀ sí ìbéèrè kan tí wọ́n bí ló ti sọ wípé bàbá rí gómìnà kan tó fẹ́ padà wọlé sípò rẹ̀, tòun kọ́kọ́ gbọ́dọ̀ lọ darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú ADC ni. Inú ẹgbẹ́ náà làwọn aráàlú rẹ̀ ti máa dìbò fún un pé kó wọlé lẹ́ẹ̀kejì. Babachir Lawal ó tún tẹ̀síwájú bó ti bẹnu àtẹ́lù ìṣàkóso ìjọba ààrẹ Tinubu. Ó ní látìgbà tó ti dé ipò àṣẹ kò ṣiṣẹ́ ìdàgbàsókè kankan lápá ìyá Haúsá nítorí pé kò kà wọ́n kún nǹkan kan. Bákan náà ló kí sẹ́nẹ́tọ̀ Rabiu Kwankwaso lẹ́yìn nínú ẹ̀sùn tó fi kan ààrẹ Tinubu wípé ẹ̀yà Yorùbá nìkan ló ń nawọ́ ìfẹ́ sí nínú ìjọba rẹ̀. Babachir ní ṣe ni ààrẹ Tinubu pa àwọn táwọn jẹ́ ẹ̀yà Haúsá tí ìṣẹ́gbẹ́ kan tó sì ń ṣe àwọn iṣẹ́ ìdàgbàsókè gbogbo tó pọ̀ sílẹ̀ Yorùbá.